بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي يلبو ملاك مرسي بيجوكو واتياليوني فقه المعاملات المالية إيتي أفهم منوبا إن شاء الله تعالى إنه أسكو ديه وناني kí a jọ ṣe àgbéyẹ̀wò díẹ̀ nínú àwọn àwòrán tí ó ń bẹ níbi al-ghishu fil bay' wa shira, ìjàmbá òjòrò tí Islam ṣe léèwọ̀ ní ìtọ́jọ́ pé máa ṣẹlẹ̀ níbi títà rírà tí a sì gbọ́dọ̀ ṣe àkíyèsí a gbọ́dọ̀ ṣọ́ra níbẹ̀. Apá kan àwọn èèyàn máa ń sábà bọ́ sí àwọn apá kan àwòrán yìí. Nínú a rí pé Ànábì sallallahu alaihi wasallam ó ti ṣí wa lọ́wọ́ níbi tó jẹ mọ́rọ̀ òjòrò níbi gbogbo ṣe. Ànábì sọ wípé man ghasha falaysa minna, ẹ bá jẹ́ wípé máa ṣe òjòrò irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ o kò sí nínú ọmọlẹ́yìn òun. Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún wá sí pé bí máa ṣe òjòrò láti fi wá owó láti lè bá fi rí nǹkan kan, irú nǹkan báyìí kò bá ìlànà Ànábì sallallahu alaihi wasallam kò bá mu. Kó lọ́ba kó ṣe á ní ọmọlẹ́yìn tòótọ́ fún Ànábì wa sallallahu alaihi wasallam. Nínú àwọn àwòrán tí a ń bẹ fún ìmọ̀ sòjòrò ìjàmbá níbi títà rírà, òun náà ni a fẹ́ mẹ́nu báyìí. Alákọ̀ọ́kọ́ al-ghishu fi shira, kéèyàn bẹ nìkan ṣẹ́ wípé ẹ bá ń ra nǹkan báyìí, ẹni tá a bẹ̀ ń sẹ́ni ìṣe báyìí ẹni ìfàyàbẹ̀yìn sí ni wákìl, ẹjẹǹtì ló jẹ́ fún ẹni tó bẹ̀ níṣẹ́. Ẹ bá bá pè nìkan ní ẹjẹǹtì dandan a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó wà nasih ò ní pé ẹni tí yóò nà tán fún ẹni tó rán níṣẹ́. Ẹ bá mi ra ilẹ̀ yìí, ẹ bá mi ra mọ́tò báyìí, ẹ bá mi ra kíní báyìí. Tó bá jẹ́ pé ẹni yìí kó owó kan sílẹ̀ pé bá ń ra ilẹ̀ ní iye báyìí àbí mọ́tò àbí kíní kan, ẹ bá ń ra asset ní iye báyìí, ẹni yìí ó gbọ́dọ̀ ra handset tó ń yẹjú àbí tí ẹni ó bá wọn rà ní tí ẹni kó bá wọn rà. Tó bá jẹ́ pé owó bá ṣẹ́kù, lápèjúwe pé wọ́n ní kó ra handset 50,000 lápèjúwe ní ìsìn báyìí, àmọ́ àtọ́ ni yìí lọ ra handset tí àwọn ìròyìn tí wọ́n ní tó kó sínú nígbà tí yóò rà 40,000 lọ́ba. Ẹni yìí ò gbọ́dọ̀ á sọ wípé ṣe bí 50,000 ló ní kí n bóun rà nítorí sì rò pé ń ta náà nu. Ẹni tí wọ́n ti pè ní wákìl agent dandan ó gbọ́dọ̀ nà tán fẹ́ni tí ó rán níṣẹ́. Yóò dá 10,000 tó kù yóò dá padà fún ẹni tí ó rán níṣẹ́. Gbọ́dọ̀ sọ pé ibi wọn láti rà ní ìtẹ́ ti ní kí n rà. Tó bá gba 10,000 yìí sápò àràmù ló gbà sápò, àyàfi kọ́ ni yìí ó yọ́nú sí pé bóyọ̀ǹda rẹ̀ fún ọ. Ilé ìjẹ́wọ̀ kọ́ nígbà wo ni kò ní jẹ́ ẹni tí kò sí tó burú ń bẹ̀. Tó jẹ́ wípé ẹni yìí òwò tí máa ṣe ń tiẹ̀ olùkọ́mọ̀ tá handset, ó sọ fẹ́ ni pé ń bọ̀ get handset tó wí níye báyìí. Ó ti sọ yẹ fún pé ń bọ̀ wá handset tó lóò ní ìdí ní 50,000. Ẹni yìí ó wá lọ rà á, ẹ pé tí ń tà ní handset ó sì lọ ó rà á ó sì gba 50,000 lọ́wọ́ ẹni yìí. Eléyìí kò sí tó burú ń bẹ̀. Àmì tó pa mọ̀ọ́mọ̀ rẹ̀ pé lọ bá ń ra nǹkan báyìí wá, lọ bá ń ra nǹkan báyìí wá, tó sọ pé iye báyìí ni wọ́n ń tà, tó sọ pé kì í ṣe iṣẹ́ ń tà ló wí fún un. Àbí ọmọ pé iye tí wọ́n ń tà wá lọ bá ní tó dín, wọ́n tó kó 50,000 fún láti fi ránṣẹ́ tí wọ́n á bá ní 40,000 dandan ó gbọ́dọ̀ dá 10,000 padà fún ẹni tí ó rán ọ. Tó yẹ pé wákìlù ni ọ, agent ló jẹ́ fún ẹni yìí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni, ó gbọ́dọ̀ wà lẹ́ni tí ó máa jẹ́ ní ìfàyàbalẹ̀. Ó fi jẹ́ pé wákìl tí a pè ní ayé ẹnìkan ní wákìl ìdájọ́ rẹ̀ lágbára gan. Tí wákìl yìí tí a kó fúnkẹ́ lọ ránṣẹ́ tí wá tó bá sọ pé ó sọnù nínú ṣẹ̀ríà Islam, wọn ò gbọ́dọ̀ bí léèrè àrọ̀ àfi tó wá jẹ́ pé ó ṣe owó yìí ní ọ̀nà tí ó dá ló fi sọnù lọ́wọ́ rẹ̀. Kí ló fà á? Wọ́n sọ pé al-wakilu amin, ẹni tá a fàyàbalẹ̀ sí, tá a bẹ̀ ń ṣẹ́ tó jẹ́ agent fún wa, tó jẹ́ aṣojú fún wa níbi iṣẹ́ kan, ẹni ìfàyàbalẹ̀ sí ni o. La yadman illa idha ta'adda aw farrat. Ìgbà tí ó máa san ààrùn tó bá bàjẹ́ àbí sọnù lọ́wọ́ rẹ̀,
oní tó bá jẹ́ pé ó ṣe àṣe ètò níbi sísọ àbó ṣe àṣe jù níbi nǹkan yìí bóyá ó lò àbó ó ṣe báṣubàṣu kan. àwọn tó wá sí pé ẹni tó bá bẹ̀ níṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́sẹ́ yìí níbi pẹ̀lú ìfàyàbalẹ̀ ìfọkàntán. tó bá jẹ́ pé ó kù kankan ó gbọ́dọ̀ dá padà fẹ́ tó ní. eléyìí jẹ́ àwòrán alákọ̀ọ́kọ́. inú àwòrán tó ń bẹ fún kéèyàn rán yẹn kéèyàn tà kéèyàn rà, tí àwòrán tó ń bẹ fún kéèyàn ṣe òjòrò níbi rírà, ó ní kéèyàn tó bẹ nìkan náà ní nǹkan pípé kọ́bọ̀ òun ta nǹkan àti sọ ìtawọ̀ pé rírà àwọn tí tà lélẹ́yìí tá a fẹ́ sọ yìí sí pé bá ń ta nǹkan yìí. tí ẹ bá sọ pé ansẹ̀tì yìí bá mi ta tó bá lè bá ń ta ansẹ̀tì yìí ní iye báyìí ní tó bá ṣẹ́kù fún ọ lẹ́yìn ẹ̀ tó yẹ pé mo ní kó bá ń ta ansẹ̀tì ní 50,000 ọ wà lọ tà ní 60,000 ní ìsìlápẹ̀júwe wọ́n sọ pé tó bá lè tà ní 50,000 ní tó bá tà lẹ́yìn 50,000 èmi mo ní 50,000 ní tó bá kù lẹ́yìn rẹ̀ mo yọ̀ǹda ẹ̀ fún ọ. eléyìí tó bá tà ní iye kan tí kìí ṣe tó ju lè tí ẹni ọ̀tá lọ ó ti mọ̀ pé tẹ́ni yìí sáré ìdí tiẹ̀ ní kí ni o 50,000 àtọ́nú ní èdè ní tó bá lékún ó lẹ́tọ̀ àti gbà torí eléyìí wọnú tí ó pè ní ọjà àlà tàbí mẹ́nu bá wípé tí ẹ bá kéré sọ fáwọn èèyàn pé ẹ bá ń ṣe nǹkan báyìí ọjẹ tiẹ̀ irú ẹ̀ lélẹ́yìí náà tó bá ń tàṣẹ̀ tì mí yìí níye báyìí ní tó bá kù lẹ́yìn rẹ̀ kọ́ máa mú eléyìí ò sì tó burú ń bẹ̀. àmọ́ tó bá jẹ́ ìgbà tí ò ní bójú mu tí owó di èèwọ̀ fún èèyàn ni pé kéèyàn mọ̀ iye tí wọ́n ta nǹkan wọ́n sọ pé ansẹ̀ ti tọ́ wípé tí wọ́n fẹ́ yàrá 50,000 wọ́n tà wọ́n sọ wípé bá ń ta ansẹ̀ ti mi yìí dákun ní 20,000 tó sì mọ̀ pé ansẹ̀ tí wọ́n tà ní 20,000 yìí nígbà kan tà ní 50,000 ọjọ́ kan sọ fún pé ansẹ̀ tí yìí ti ń tà ní ìsẹ̀ báyìí o iye báyìí ni kó sọ tí ó value fún ní pé iye báyìí wọ́n ra o iye báyìí ní ń ta o ẹ kọ́ sọ fún àwọn tí ọba sọ fún tó sì mọ̀ pé nǹkan yìí ó ju ètò ẹni yìí ọmọ tí ọjà ń jẹ́ lọ́jọ́ kó pè fún bẹ́ẹ̀ tó bá wá dé kó wá rà fúnra rẹ̀ àbọ̀lọ̀ tàfẹ́ nìkan náà àwọn alásùnmọ́ rẹ̀ lówó tó kéré òun jìbìtì ni wọ́n sì lè náà mọ́ o ara òjòòrò ni wọ́n sì lè náà mọ́ torí pé ní yóò mọ iye tí ń ta ni tó bá mọ̀ kò ní jẹ́ wọ́n tà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sọ òdodo níbi ìtọ́jẹmọ́ àwọn irú abala bẹ́ẹ̀. alágbàtà tí wọ́n bá yẹn ta nǹkan gbọ́dọ̀ sọ òótọ́ pé ìrìn yìí ojú báyìí lọ ó sì gbọ́dọ̀ ṣe dáadáa ń bẹ̀. tó bá yẹ kó bá jẹ́ pé ó lọ tà lówó tó pọ̀ tó bá tà ó ní kó tà 20,000 wá tà 50,000 kò gbọ́dọ̀ pé fún pé wọ́n fún 20,000 lásán wọ́n àdá ìkú sápò tó àdá ìkú sápò àràmù lọ́dẹ̀ sápò tó lè pé ẹnìkan tí ọmọ yẹn ń ta nǹkan ló ní kó bóun tà ó sì gbọ́dọ̀ sọ fún nígbà tí ó ti sọ fún ó túnmọ̀ sí pé ó bá tà ó gbọ́dọ̀ dá owó rẹ̀ padà fún. ìta fi parí ọ̀rọ̀ táwọn sọ yìí ni ọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ ní ayé ànábì sallallahu alaihi wasallam. ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ sàhábì kan tí ń jẹ́ Urwa ọ̀rọ̀ ní ó fún ní dinar ní kó bóun lọ ra ẹran ewúrẹ́ kan. sàhábì yìí radiyallahu ta'ala anhu ó sì kọrí sọ́jà ó sì ra ẹran méjì nínú méjì tó wá rà yìí ó tó wá ta ẹyọ kan níbẹ̀ ó ta ẹyọ kan ní dinar ó sì dédé owó tí àwọn ẹ̀sán tó fún ó tọ̀ sí pé ẹni yìí owó tó fi ra ẹran méjèèjì ó ti wà lọ́dọ̀ ìpadà báyìí ní ìsìn àtẹran ó wá lọ fún Ànábì sallallahu alaihi wasallam ó lọ fún ní ẹran àtowó yìí ó wá sàlàyé fún Ànábì pé owó tó fún mi ó fi ra ẹran méjì mo tó wá ta ẹyọ kan bẹ̀ owó mo fà fi rí owó yìí padà ẹran ní owó ní. Ànábì wá sí àdúrà fún wípé ọlọ́ọ̀bá yóò máa fi ìbùkún sí títà rírà rẹ̀ wọ́n sì lẹ́nu yìí Ọlọ́run gba àdúrà rẹ̀ pé ìbò tó ti ń tà báyìí ọmọ ní àlùbáríkà rẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi tí ẹ bá ti lè máa sọ òdodo níbi títà tó lè máa sọ òdodo níbi rírà àlùbáríkà ó máa wọ ibi títà rírà. ibi tí wọ́n ká àlùbáríkà kò níbi dúkìá táwọn èèyàn ní tí ò fi ní àlùbáríkà ó ní pé kọ́pọ̀ ní àwọn èèyàn sáré wọn sáré kó ní àlùbáríkà kó ní ìbùkún. Ọlọ́run yóò fi àlùbáríkà sí iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. ẹ jẹ́ ká máa sọ òdodo níbi títà ẹ jẹ́ ká máa sọ òdodo níbi rírà. Ọlọ́run yóò ṣàánú wa o. Allahumma salli ala Muhammad.